Ìròyìn Yajoyajo láti lè ṣe jígí alára kẹrìnlélógún. Mo ń ròyìn láti ẹ̀ka ìpínlẹ̀ Èkó. Ọ̀dọ́bìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló ti di afọ́jú látàrí irun ojú lílẹ̀ tí iye rẹ̀ jẹ́ $1,000 Ìṣẹ̀lẹ̀ kàyéfì lélẹ́yìí o ní orílẹ̀-èdè Nàìjíríà ni arábìnrin kan ti sọra rẹ̀ di afọ́jú ọ̀sán gangan o pẹ̀lú irun ojú lílẹ̀ èyí tó ń ṣe olówó iyebíye tí iye rẹ̀ jẹ́ $1,000. Ìṣẹ̀lẹ̀ náà tó ti gborí ayélujára kan ti mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa sọ̀rọ̀ nípa ìlera àti àìlera tó wà nínú àwọn oge tí à ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà. Arábìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ó gbèrò láti mú ẹwà rẹ̀ pọ̀ sí o nípa lílẹ̀ irun ojú ní ilé ìtajà aṣaralóge kan o ṣùgbọ́n lẹ́yìn lílẹ̀ irun ojú ọ̀hún ara rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bákan ojú náà sì ń wò pẹ̀lú gbogbo àkíyèsí ó kà á sí ohun tó yẹ kó ṣẹlẹ̀ tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ lẹ̀ irun ojú ni o bẹ́ẹ̀ sì rèé ojú ń bàjẹ́ sí lẹ́nu ọjọ́ díẹ̀ tí irun ojú náà fi wà ní ojú rẹ̀ o tó fi lẹ̀ irun ojú ọ̀hún ẹbí àti ará ṣàkíyèsí àyípadà yìí wọ́n sì bẹ̀ẹ́ kó lọ sí ilé ìwòsàn nígbà tó dé ilé ìwòsàn ìtọ́jú ojú o wọ́n jẹ́ kó yé wípé ojú rẹ̀ ti bàjẹ́ kọjá àtúnṣe o ọ̀rọ̀ yìí ti fa rògbòdìyàn lórí ayélujára o bí àwọn ọmọ Nàìjíríà ṣe ń sọ pé àfi kí ìjọba ṣe òfin lórí oge ṣíṣe o ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ ìrírí wọn o lórí oge ṣíṣe tó fẹ́ yíwọ́ mọ́ wọn lọ́wọ́ o nígbà tí àwọn mìíràn sọ pé àwọn ò gbàgbọ́ pé lótìtọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ o èyí ni ìpè ìtanijí o fún àwọn tó kúndùn oge jù àwọn oge tó ní ṣe pẹ̀lú àlàáfíà wọn àwọn elétò ìlera bẹ̀ àwọn èèyàn láti ṣe ìwádìí àwọn irú oge tí wọ́n fẹ́ ṣe o kí wọ́n sì mọ ìlera tàbí àìlera tó wà níbẹ̀ o kí wọ́n sì rí pé lọ́dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n ti ṣoge ọ̀hún o tàbí ẹni tó bá ní ìwé ẹ̀rí oge ṣíṣe náà tó kì í dùn kó pọ̀ àánú ìjù báyìí lọ ní abala ìròyìn Yajoyajo láti ìkànnì jígí alára kẹrìnlélógún títí di ìgbà mìíràn tá ó fi àtayọ̀ pàdé Abímbọ́lá Olúwatósìn Ọ̀dẹ́mọ̀ lóníròyìn ire o ire lójú owó ń rí. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.